Aláròyé máa wí o. Ara Peter Obi kò yá o, èyí lohun tó ṣẹlẹ̀ sí i. Ó wù mí kí n máa ṣe bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ, kí n máa lọ sókè sódò, kí n máa bá ẹbí ará àti ojúlùmọ̀ gbogbo ṣe. Ṣùgbọ́n àwọn dókítà tí wọ́n ṣètọ́jú mi ti gbà mí nímọ̀ràn wípé kí n fún ara mi ní ìsinmi ọlọ́jọ́ ráńpẹ́ kan ná. Wọ́n ní ara kì í ṣe òkúta, mo nílò ìsinmi díẹ̀. Fún ìdí èyí, ó ṣeé ṣe kí n má lè yọjú sáwọn ètò kọ̀ọ̀kan tí wọ́n bá fìwé pè mí sí lọ́sẹ̀ yìí, nílẹ̀ yìí àti lókè òkun. Mo fẹ́ sinmi díẹ̀. Èyí lọ̀rọ̀ tó ń jáde lẹ́nu díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò ìbò ọdún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour. Peter Obi, ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún yìí ní Peter Obi sọ̀rọ̀ ohun di mímọ̀ lórí ẹ̀rọ ayélujára rẹ̀ kan wípé òun máa fún ara òun ní ìsinmi ọlọ́jọ́ díẹ̀ nítorí àwọn dókítà tí wọ́n ṣètọ́jú òun ti gba òun nímọ̀ràn láti ṣe bẹ́ẹ̀. Àtẹ̀jáde kan tó fi síta iná ló ti ṣàlàyé báyìí pé àìpẹ́ yìí ni mo lọ sí òde kan nílùú Enugu. Lẹ́yìn tí mo parí níbẹ̀ ni mo lọ sí ilé ìwòsàn aládàáni kan tí wọ́n ń pè ní Good Hope Specialist Hospital tó wà lágbègbè Sulo níjọba ìbílẹ̀ Orumba nípínlẹ̀ Anambra. Àwọn ìjọ kan ni wọ́n fìwé pè mí síbi ètò ìkówójọ kan. Bẹ́ẹ̀ ni mo fún wọn ní mílíọ̀nù 10 náírà gẹ́gẹ́ bí ìṣe mi nígbà gbogbo. Láti ibẹ̀ ni mo ti lọ sílùú Òwèrì fún ayẹyẹ mìíràn, èyí tí Barrister Nnameka Maduagu pè mí sí. Ó fẹ́ dá gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ iyun Alhaji El-Rufai tí ṣe ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ lọ́lá ni. Níbi ètò náà ni ara mi kò ti yá. Lójú ẹsẹ̀ ni mo lọ ṣe àyẹ̀wò nílé ìwòsàn kan tó wà lágbègbè náà. Ibẹ̀ ni dókítà tó ṣe àyẹ̀wò fún mi ti gbà mí nímọ̀ràn wípé kí n fún ara mi nísinmi ọlọ́jọ́ díẹ̀. Fún ìdí èyí, Obi lòun máa gbọ́rọ̀ sí dókítà òun lẹ́nu o, tóun sì máa fún ara òun nísinmi díẹ̀. Ó wá tọrọ àforíjì lọ́wọ́ àwọn ará ìlú pàápàá jùlọ àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo tó yẹ kó wà lọ́dọ̀ wọn láàrin ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n tí kò ní lè wà pẹ̀lú wọn pé kí wọ́n ṣe àforíjì fóun.